Ẹ kú dédé àsìkò yìí, Ẹniọlá Sálíù lórúkọ mi. Èyí ni díẹ̀ nínú àwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Àlàmísì ọjọ́ 22 oṣù kejì ọdún 2024. Lágbo òṣèlú, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí igun ti Nigeria Labour Congress ti ní kò sí ìpadà sẹ́yìn lórí ìwọ́de táwọn fẹ́ ṣe. Lábẹ́ rẹ̀, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fi ẹ̀sùn kan àjọ DSS, wọ́n ní ó sọ ara rẹ̀ di agbẹnusọ fún ìjọba àpapọ̀. Wọ́n ní àwọn kò lè káwọ́ gbéra káwọn máa wòran pẹ̀lú ipò tí orílẹ̀-èdè yìí wà lásìkò yìí. Wọ́n ní yóò dàbí pé àwọn gbìmọ̀pọ̀ pẹ̀lú ìjọba láti fìyà jẹ àwọn aráàlú ni. Wọ́n rọ àjọ DSS láti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tó gbìmọ̀ láti lo ìwọ́de ọ̀hún fi da omi àlàáfíà ìlú rú. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ ìdí pàtàkì tí wọ́n fi fọwọ́ ṣìkún òfin mú alága ẹgbẹ́ òṣèlú Labour ìyẹn Julius Abure. Lábẹ́ rẹ̀, wọ́n ní àwọn mú lórí ẹ̀sùn ìgbìyànjú láti pààyàn, ṣíṣàkóso àwọn nǹkan ogun lọ́nà tí kò bá òfin mu àtàwọn ẹ̀sùn míì. Nítorí ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo, wàhálà míì tún ti bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú bí wọ́n ṣe júwe ilé fún Uzodinma tí wọ́n sì yan gómìnà Otubasi láti ìpínlẹ̀ Cross River gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ètò ìdìbò abẹ́lé. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ láti má fi owó lé owó iná ọba tí wọ́n sì ní kí wọ́n ṣe ìwádìí adélábù lórí owó tí kò dín ní tírílíọ̀nù 2 náírà. Ẹ fún Tinubu láàyè láti bójú wo ibi tí orí ti ń ta gbogbo ọmọ Nàìjíríà. Ààrẹ ológun tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Yakubu Gowon ló sọ bẹ́ẹ̀. Sinimá àgbéléwò lágbọ̀n òṣèlú pẹ̀lú bí Godwin Emefiele ṣe ní òun yóò wọ́ Akpabio lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí yóò sì san bílíọ̀nù lọ́nà 25 náírà. Àgbà òǹkọrin tàkasúfèé ni Tony Tetula ti ṣe àpèjúwe akẹgbẹ́ rẹ̀ Idris Abdulkarim gẹ́gẹ́ bí onírọ́. Lágbo eré ìdárayá, àwọn ìdí tí wọn ò fi lè tàbí elépé lásìkò ìdíje láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè South Africa lásìkò gòlíwòmí-kí-n-gbá sí ọ ìyẹn penalty shootout. Àmúlé ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa Rowan Williams ló sọ bẹ́ẹ̀. Àdúrà mọ́mi Balógun ló tú láti èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á sí etí ìgbọ́ yín láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Àlàmísì ọjọ́ 22 oṣù kejì ọdún 2024. Láti má jẹ́ kí etí yín di sí àwọn ìròyìn tó ń lọ káàkiri àgbáyé, ẹ tẹ̀lé wa lórí Facebook, Instagram, TikTok àti YouTube. Ẹ ṣeun.